aba iloba mufassir of anakumullah. bó ti yẹ ká wà fún ọmọ lówó ni àkàn wà là ń gbowó eré yín dàrú ànígbà àdánù ni wèrè. limaza ta'allamuna wa ma fadlu ilmuna. kí ló ṣe yín tẹ́ ẹ wá ń kọ́ ẹ̀kọ́ ẹni tó fẹ́ kọrin ìsìláàmù ọ̀lọ́lẹ̀ kéwú torí pé kò lè máa ń tó ń wí ọ̀pọ̀ ń kọrin ìsìláàmù kọ̀mọ̀ tó máa ń ti ń wí ẹlòmíín mú àrífù sàlẹ̀ èèfì mọ́tòkè ẹlòmíín mú tòkè èèfì mọ́tì sàlẹ̀ wọ́n sàgbọ́ pé wọ́n ké wọn náà ké ni. èyí ti tẹ̀ ń kéwú tẹ̀ wá máa ń tẹ̀ ń ké tí òwúlò lára yín. azata lamuna. èsì àwọn ìsìláàmù tá à ń kọ́ ẹ̀kọ́. wàmà fadlu ilmina. àwa wò ṣe sí rẹ̀ àwa ń béèrè pé sórí ìsìlámù lélẹ́yìn náà ń kọ́ nínú ayé ìgbà tó wọ́sọ bàtà tó wọ̀ kọ̀bà ti ìsìlámù mu rárá aṣọ tó wọ̀ gbogbo ṣéèpù ńlọ́yọ̀ bọ́bọ́bọ́ àwa ń béèrè wọ́n ní kinní kan wọ́n á tún fi sáìdá sí tiẹ̀ wọ́n bá sáìdá jẹ́ fún sáìdá ọmọ àbúrò tèmi ń sáìdá kinní kan olórí ìsìlámù ló bá nínú họ́ọ̀lù eré yín ọ̀dà. limaza ta'allamuna wa ma fadlu ilmina. wa ma fadlu ilmina. ọlọ́run gbogbo ẹni wàá mọ ìyàwó àfa ọlọ́run má sọlé àwọn àfa àdàhùrù láyé. amiina. limaza ta'allamuna èyí ṣe tẹ́yìn lọ kẹ́kọ̀ọ́. wa ma fadlu ilmina. wa ma fadlu ilmina kí wàá ní ọlá ìmọ̀ tí ń bẹ lára yín. Isalam yufidina kullu ma nata'allamu. sẹ́ẹ̀rì pé ẹ̀sìn ọ̀gbà mi láyè ẹ ti mọ̀ pé ọmọ Ìlọrin ni ọkọ bẹ̀rẹ̀ pẹ̀lú kéwú ló fi bẹ̀rẹ̀ kò sí wíwì kúwì lọ́kọ́kọ́ máa tó wì náà bọ̀ bá ń kọrin máa tó wì jọ máa tó wì àwọn táwọn àmọ̀ tí olórin mọ àwọn kan máa dún wájú wọn tẹ́ máa jó nígbà tẹ́yìn tí wọ́n tún wá dún wájú nísìn ẹ tún fẹ́ gbé yìí wọnú ayé nu bò látún wọn lọ́wọ́ tún máa bá àwọn olórin ìsìlámù àwọn táwọn àmọ̀ báwọn làwọn tẹ́ náà ń kọ hip hop àwọn tó mọ̀ pé wọ́n fẹ́ bá mi náà wo àwọn bàbá olówó àwọn náà máa láwọn wèrè kan wájú táwọn lè fọ yàn án lẹ̀ tí wọ́n máa jó ẹ̀yin náà ń bá a bọ̀ nù nígbà tí kan ti ń ṣe báyìí nù yín nísìn nígbà bá àárí tí ó yọ àyálẹ̀ ẹ̀ ń bá a bọ̀ nù bàbá yìí tẹ̀ máa kọ́ṣọ̀n yín báyìí ẹ̀ ń tẹ́ ẹjọ́ ga wọn nù Islam ẹ̀yin la máa bú bàbá ń bú yín ara ọ̀ta yín ẹ̀ máa bú àwọn tó tẹ̀lé yín nígbà bá ti sọ̀rọ̀ tá à ń dakọ̀ sọ̀díkì pé ayé sọ̀díkì wọn ni kí ni ń ṣe yín ara ọ̀ta yín ẹ̀ máa èyí tó bá lóhùn ọgbà ẹ yọ dànù ẹ ní o sì gbọdọ̀ kọrin Islam wọn ẹ bẹ́ẹ̀ ní lọ́ọ̀yà bá a ti yọ dànù wọn gbọdọ̀ kọrin Islam mọ́ láíláí mọ́ bà wá jẹ́ àwọn afáàn sọ̀rọ̀ sí wa àwọn ọjọ́ kan tí ọba Islam ẹ má jẹ́ wọn jó mọ́ ẹ̀yin ni wọ́n bú yín ó bú yín ẹ dákun ọ̀dọ̀ yín word of advice ni ẹni bá gbà bẹ́ẹ̀ kọ́ gbà ẹni tí ó sì gbà bẹ́ẹ̀ bàbá ń ṣe lọ́sìn mọ́ pè mí mo ti ẹ̀ ráyè ìsọlọ̀ ní ti ń bọ̀ nísìnyí ìsọlọ̀ lọ́dọ̀ àwọn Kókó Zaria àlàbà ti ń bọ̀ nísìnyí ń mọ̀ ráyè tọ́ àpò òní pè mí mọ́ ti aráyè tẹ́tẹ́lẹ̀ ẹ dákun ẹ ṣe Islam wa kọ́dà afáyàyà èsì tí àwọn ọkọ àtìyàwó èsì tí fámìlì ń dàrú èsì tá à ń kọra wa lẹ̀ báyàwó tá à ń fẹ́ra wa. Ya man lahul mathalul a'la. ẹ̀sìn àgbà mi láyè àfáà ni mo pè wọ́ Ọlọ́run tó ti pé gbogbo àpèjúwe tó ga jù láyé Ọlọ́run ló ní. Ya man lahu sifatul ula. mo pè wọ́ Ọlọ́run tó ṣe pé gbogbo ròyìn tí ẹ ní bàbá lọ́dún ìkàlẹ̀ tán ní síta tún mú mi ta dìbò tán ìròyìn Fáṣọlá lọ́nu àgbọ̀mọ́ a máa pe when he was a governor of Lagos State a tún máa wá sọ̀rọ̀ nípa present governor mo pè wọ́n lọ́run tí ìròyìn tiẹ̀ ò ní lọ bì kan ó sì ga ju gbogbo ìròyìn lọ bọ́bá yá tí ń bá síláyé mọ́ wọ́n ní ìròyìn Buhari lọ lẹ́nu wọ́n ní ó ti kú ní ìsìnjẹ́ kò tó ẹlòmíì gan ní rántí gbà tí mo kú mọ́ bí wọn ò ti ní rántí gbà tóun náà kú mọ́jọ́ bá kàn wọ́n náà bá a bá ń rántí ọ̀nà àdébù kan bọ́bá yá àní rántí mọ́ bá a bá ń rántí chairman kan bá a fàtàyà ajídàgbà tí ń bẹ̀ ń bẹ̀ yìí ńgbà ọba yá àní rántí mọ́ ó nídìí bẹ́ẹ̀ bá ti kú ọ parí nù
ẹni ní ọgbọ́ yé ni ọba wí kòkó ata tiẹ̀ ní tún ṣe wàláhì yóò rí wí ní tún kòkó ata rẹ̀ ṣe ní ẹnu yìí tó wí oníṣẹ́ ọlọ́mọ tí ó ṣẹlẹ̀ bọ̀dá mi sì lají dàgbà bẹ́ẹ̀ni ń bọ̀ ọlọ́run ó tún ṣe bọ̀dá mi lají dàgbà ẹ̀ǹkùnlé mi ni báwo ń bá fẹ́ gba kókó ojí wá wọlé ọ̀kọ̀ọ̀kọ̀ kan òun ọba ti kọ́mọ́dá lọ fẹ́ gbà wọlé ọ̀kọ̀ọ̀kọ̀ kan èmi ẹ̀ tí ń sọ̀rọ̀ mo rò pé kọ́ mọ̀ ni àwọn tí máa ń ná gàá wò kan ni. Ya man lahul akhiratu wal ula. Orí sínétọ̀ tòní tó bá yá ànírántí ẹ̀ mọ̀ wọ́n á pé ǹjẹ́ kò di 1990 ó ti kú pẹ́ẹ́ bá a sì ní rántí mọ́nu àwọn àfa kan bẹ nísìnyí àdúrà la fi ránṣẹ́ sí wọn ẹlòmíì ò tún wá mọ̀ wọ́n ajídàgbà àwa ń fa àdúrà ránṣẹ́ pé ọ̀rọ̀ wọn làwọn àfa wa kínní àwọn àfa wa jẹta àwọn àfa wa jẹ a sì mọ̀ wọ́n àmọ́ torí ìmọ̀ ọlọ́run ti ń bẹ lára wọn ni tọ́ba ṣe pé akọ̀wé ni wọ́n ti lọ pẹ́ ànírántí mọ́ ẹ wá wò àwa náà ti Sàràkí nísìn torí pé owó tiẹ̀ tó ní ó fi ṣe dáadáa kalẹ̀ ó tún wá gbọ́mọ kalẹ̀ nígbà tí ó tún gbọ́mọ kalẹ̀ èèmọ̀ ọmọ ló tún wá gbé kalẹ̀ ọmọ náà ó tún wá fàyàn kalẹ̀ èèmọ̀ ọmọ wọn tún fà kalẹ̀ ẹ máa wo nǹkan torí náà. Ya man lahul akhiratu wal ula. Mo pè wọ́ ọlọ́run tó ní àkọ́kọ́ mo sì pè wọ́ ọlọ́run tó ní gbẹ̀yìn. Ya man lahul jannatul ma'wa. Mo pè wọ́ ọlọ́run tó làlìjẹ́nà tá a darí sí ẹni ọba ṣiṣẹ́. Allahumma ansurina binasrikal jamila. Mo wá pè wọ́ ọlọ́run ràn mí lọ́wọ́ pẹ̀lú ìrànlọ́wọ́ rẹ tó dáa ni. Wasturina bisitrikal aziza. Bàbá tí kò ń bá ń lọ náà nù ni ọlọ́run sọ dédé dáadáa. Amina. Ọ wọlé dáadáa. Amina. Ìpàdé ìwádìí lọrin. Wasturina bisitrikal aziza. Ìwọ ọlọ́run àbẹ̀lọ́dọ̀ ẹ̀sìn ọgbà mi láyè lónìí mo wá pè ìwọ ọlọ́run àṣírí rẹ tí ètú dáṣọ ẹ̀bùn wà. Inna Allaha faddala rijala ala nisa'i. Saheed Balógun kí ló dé tinú lé ń tú kí ló dé àyà tá a fi ń kóra wọn táwa hétí ara wa lórí àyà ni kí ló dé èyí ṣe táyà níwádìí tá a hétí. Àṣé ó nídìí ìyàwó tá à ń pọ́n ara wa lẹ́nu lá ẹnu wa ń rùn tó bá ti bọ̀ fẹ́ kí ìyàwó rẹ̀ mọ́ ẹ̀yìn rùn náà kan. ìyàwó tó ti pẹ́ tá a bá rí àsìdìmọ́ rẹ ní àwọn ìràwọ̀ àwọn karate kọ́nà àwọn òkú ẹlòmíín wọ́n á rìsífù fóònù rọ nígbà tó rí pé ìyàwó òun ní bọ̀ àmọ́ wọ́n ti hétí ara wọn. ok ń retí kọ́kọ́já tán ni o ẹnìkan ọba sọ̀rọ̀ lórí fóònù. Kí ló dé tí wọ́n rí bẹ́ẹ̀. Inna Allaha faddala rijala ala nisa'i. Ẹ wo ọ̀pọ̀ ọkọ a sì di ọ̀tá ìyàwó wa ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ìyàwó a sì dọ̀tá ọkọ wa èé ṣe rí. Ọkọ ní fọ́ọ̀tì ìyàwó ní fọ́ọ̀tì àmọ́ ẹ wo dáadáa fọ́ọ̀tì àwọn ọkùnrin òun ní pọ̀jù ẹ lọ dì mọ́wọ́. Bí wọ́n ti ń yọ́lẹ̀ ẹ̀dá tó ń rún yàn tó ń gbóyàn ìyàwó rẹ̀ mọ̀ pé ẹ sá rọra ẹ mọ̀ kó bá wẹ̀ ẹ̀sìn mọ̀ pé gbogbo ìwà ẹ sá máa lo rọ́bà ìyàwó sọ bẹ́ẹ̀ ìyàwó rẹ̀ ti mọ̀ pé bẹ́ẹ̀ ni òun gbá bọ́ọ̀lù ta ọmọ ìyàwó rẹ̀ mọ̀ pé òun ṣeré pàǹtà àmọ́ kò wàlá bí ó ti gbé nànú ẹ sá máa kó bá wa ẹ sá lọ́kùnrin ẹ sá máa lo kọ́ńdọ́ọ̀mù mọ̀fọ́ lọ́ọ̀nbẹ̀yìn ẹ dákùtà ẹgbẹ́ pé wọ́n ní kíní pọ̀ ń ta ara ti ń fún mi náà gbàtà àti ń dáná tẹ̀ ti jẹ́ mọ́ bẹ́ẹ̀ ti fẹ́ràn mọ́ máa ń tó mẹ́ta mọ̀ sí lánàá ẹ̀yọ̀ kẹlẹ́ fọwọ́ gún mo ti mọ̀ pé ẹ̀ ti ń ya bò mí omi ìburú nu ẹ̀yà pé ọlọ́run ọ̀ da yà á lọ sùn wọ́n mọ̀ pé à ń ṣe sí náà ta àmọ́ a gbọ́dọ̀ mọ́ tí wọ́n ẹ̀ wọ́n màdàbí àdámà èé ṣe bẹ́ẹ̀ ló ń bá wa rí ìyàwó ẹ̀ tó dúró bí òkùnkùn lásán pẹ̀lú ọkùnrin kan tani. Ok sorry ìmọ̀ gbé wọn ni ọ yẹ kọ́ wọlé lọ ní o kọ̀ wá ní wọlé ń wo ìgbó ní òtò kú ń bẹ bí tọ̀hún bá wà ń bọ̀ nílé wọ́n ti wí fún mi lọ́jà tètè wọ́n níbi tí màá wà nù lọ́ọ́ páàkì ẹrù ẹ wọn ò lè sàbálẹ̀ yẹn lẹ́yìn ọ̀gbọ̀
ọmọ number 1 tó ń ṣe ọmọ number 2 tó ń ṣe ọmọ number 3 tó ń ṣe kò sì tó bẹ́ẹ̀ ń ṣe irun mọ́ra èyí ṣe wọ ọkùnrin ọ̀bẹ̀rù Ọlọ́run ni èyí ṣe tó lè kìlọ̀ fún pé wá ojú kàlàkà ni àwọn ọkùnrin Ọlọ́run ní àpẹẹrẹ tó bá wù wá ní tí mo ká ọmọ ni mo fẹ́ rú ẹ̀ mọ́ ẹ kọ́kọ́ kìlọ̀ fún wọn Ọlọ́run kọ́kọ́ wí Saheed Balogun ẹ kọ́kọ́ kìlọ̀ fún wọn àbí n bò Kùránì sọ̀rọ̀. Ar-rijalu qawwamuna 'ala an-nisa'i. èmi Ọlọ́run mo gbé ọkùnrin mo gbé lóbìnrin lérí. Bima faddala Allahu ba'dahum 'ala ba'din. mo gbapá kan yín ga jápá kan yín lọ pẹ̀lú tèmi Ọlọ́run ṣe bẹ́ẹ̀ ó ní tí mo rí tí mo fi ṣe bẹ́ẹ̀. Wa bima anfaqu min amwalihim. ìtì mi gbọ́kùnrin kájọ obìnrin lọ tí mo ní ọkùnrin ni kó máa pàṣẹ ọkùnrin ni kó máa ṣòfin ni pé owó tí wọ́n máa ná lè yín lérí lọkùnrin tẹ́rí ẹ̀ bá fapò eré ọkùnrin gbogbo eré wa kọ́ lọ́ fapò ẹlòmíín náwó síta kọ̀ náwó sínú ilé o ìyàwó ń béèrè pé Babájíbọ́lá ẹ káàbọ̀ bàtà kánfàsì ti Lukmanu àti Sanda àti Rasida tí mo sọ fún yín owó dẹ̀ pọ̀ lọ́wọ́ mi gan kò sọ́jà nínú gan ni wọ́n ní gbogbo nǹkan tó máa ń béèrè yìí àjọ bí wọ́n ní náà how much is canvas how much is Sanda kí ló dé Ọlọ́run ní ìwọ ni kọ́ ọ̀rá ìwọ lọ́kọ́ bímọ àǹfààkùnmí ni àmúwálì yìí ní tí mo gbájú lọ́fẹ̀ẹ́ yẹn ọkùnrin ní pé pẹ̀lú owó tí wọ́n ná tí wọ́n máa ná lé yín lórí àti náńtà ọkọ gbọ́dọ̀ sanwó ẹ̀ tó bá jọkọ tí rí ẹ̀ pé tó sì bẹ̀rù Ọlọ́run bọ́ bá ti ṣe gbọ́ ọkù báyìí tó mo ń lọ láàárọ̀ yìí náà wá èló ni ń gbà 5,000 ni ọkọ tó rí ẹ̀ pé tọ́jọ́ ọmọlúwàbí tí wọ́n bí ire tí wọ́n tọ́ ọ̀nù léere bọ́ ọ bá ti gbúrò ìyàwó rẹ̀ tọ́ pẹ́ bí ìyàwó rẹ̀ bá jáde láago mẹ́wàá àárọ̀ lọ́kọ gidi bọ́bá ìgbé bẹ́ẹ̀ kọ́ lè mi ṣe Ọlọ́run kó bí mi bí ìyàwó rẹ̀ bá jáde tẹ́ bá nífẹ̀ẹ́ ara yín tọ́ bá jáde láago mẹ́wàá àárọ̀ wákàtí kan yín pè ń bọ̀lọ̀ wà mo ti kúrò lọ́dọ̀ alájà mi ń lọ ọjà lọ́wọ́ ra kíní tẹ́ ẹran mi ok ó ṣeun ìyàwó mi má pẹ́ o bọ́bá tún ṣe sàyẹn tún pè ń bọ̀lọ̀ wà mo wà nù tráfíkì èmi náà sì fẹ́ máa wà wà kú wa àmọ́ ẹni gbọ́dọ̀ fi mọ́tò ha má fi ha bọ́bá fi ha wọn ní tún kankan kùn ọ̀gbọ́dọ̀ overtake ẹnìkan ra máa lọ ni tọ́wọ́ tún ṣe sàyẹn tún pé ń bọ̀lọ̀ wà alẹ́ mi ni wọ́n ṣí géètì ilé fún ìtọ̀ mádàlá ọkọ gidi gbọ́dọ̀ mọ́ mọ́nítọ̀ ìyàwó ẹ̀ ọ̀ ń ṣọkọ́ nìyẹn ìfẹ́ nu máa bó ní irin ẹ̀ ti rí. alẹ́ lomi ọ̀ kò béèrè ìyàwó kò béèrè kankan kí lọ́kàn ìyàwó jáde wáyé rábà ná kọ́lá kò béèrè pé ń bọ́ lọ ń bọ́ lọ wà ń bọ́ lọ dé kì í sọkọ rí ọ gbọ́dọ̀ mọ bí sí ìyàwó rẹ̀ wà. ìtọ́ bá rí ọkọ gidi lára ìyàwó kan tó da ẹ̀ wọ adélébọ̀ mi ni tí adélébọ̀ mi bá pákéjì ààrẹ báyìí ti máa lọ wàhálà ọ̀dà ju múndíá lọ. ọlọ́ni má torí ẹ̀ lé wá wo kí ló lò dárú ẹ̀ fún ìyàwó rẹ̀ bọ́ ọ bá níyàwó tó ọmọ sáìsì ìyàwó rẹ̀ ní underwear ọmọ sáìsì ìyàwó rẹ̀ ní búra ọmọ sáìsì ìyàwó rẹ̀ ní bàtà òníláárí ìwọkùnrin bẹ́ẹ̀. tọ́pìkì tí wọ́n ní tírìtì nù o òníláárí àwọn ọmọ mi ní mo wà ní Saudi Arabia àwa kírun tán ní haram àwa ń wọnú ọjà lọ n bá rí lárúbáwá kan lẹ́gbẹ̀ẹ́ mi ló sì dúró ní bá ná búra mo bá pe ọ̀rẹ́ mi tàbí ọkẹ sáwà náà lè rarú kiri yìí lárúbáwá ìyàwó ẹ̀ lọ́fẹ̀ẹ́ ra kiri yìí fa èmi náà bá ẹ̀yìn jáwọn yòókù mi mo wá bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan mo wá mú fóònù alájà irú kọ́lọ̀ wo lọ fẹ́ torí mi ti mọ sáìsì mi ò béèrè sáìsì irú kọ́lọ̀ wo lọ fẹ́ ó ní mo like blue mo sì like white then mo like black mo lọ tán ó ní kí lè fẹ́ ra mo ní mo fẹ́ ra bra lárúbáwá ni ẹ̀rí lárúbáwá wa ń bèbí pé kàmúrákàm ń bèbí pé kí ni size mo ní orí ìhà ẹ̀ báyìí 40 cup 8. وبما أنفقوا من أموالهم. owó tí wọ́n máa ná lé yín lórí òun ni mo fi gbé wọ́n gbé àwọn lọ̀gá lórí yín mo gbé ọkùnrin gájú obìnrin lọ́ní. fasolahatu. bí n bá fẹ́ ra bàtà ìpè ìyàwó mi rárá ń ra bàtà ẹni torí mo fẹ́ràn nǹkan mi púpọ̀
ó sì àgbélébù rẹ̀ ó gbà lára mi ọ láìkì ọkọ rẹ pẹ̀lú tọba bára rẹ bẹ́ẹ̀ni tọba kú ọlọ́dún ẹ̀ ń bọ̀ lọ́mọ tó tún lọ àgbá kú ọlọ́mọ tó tún sí lára tọ̀hún. mo fẹ́ràn ẹ̀ púpọ̀ ọ gbọ́dọ̀ fẹ́ràn ìyàwó rẹ ìyàwó rẹ náà máa pọkọ ẹ̀ Allahu Akbar. وبما أنفقوا من أموالهم. ìyàwó rẹ yọ máa pọkọ rẹ báwo lè kó ṣe ti parí wá sí àkọ́kọ́ ń bọ̀lẹ̀ ti wà obìnrin mi ní ń pè mí hùn ọ fẹ́ béèrè pé ṣe ti débi ẹlẹ́ẹ̀kejì lọ́ fẹ́ béèrè hùn ọmọ pè ìyàwó rẹ ẹlòmíì ọkọ mi ń wọlé bọ̀dé ọkọ kọlọ bí fídíò ni Jùmọ̀kẹ́ ta ló pílẹ̀ kínní obìnrin ní àṣàgbákò Fàtáì ní oníkàtàn fún Fàtáì sì ní owó tí mọ̀rọ́ sọ díẹ̀ díẹ̀ báàmì èmi ká o àwọn ni wọ́n tàn fáwọn ọ̀rẹ́ wọn tọ́ wá wàhálà tún dénú lé wọn ò tún sun dáadáa jọ́nà lórí fídíò kí ló dé. وبما أنفقوا من أموالهم. afáwàgbà mufasiru ẹlòmíì wọlé ọkọ̀ jàrún pa àwọn lọ fọwọ́ kan bọ́nẹ́tì mọ́tò mo lọ gbé mọ́tò lọ jẹ́ kí wọ́n rí ìyàwó rẹ kó fáìn pé ìyàwó ta ni ìyàwó Alhaji Buhari ni oh that's fine mọ̀láìkẹ́ owó sì pónú mọ́tò jẹ́ kí wọ́n rí ìyàwó rẹ kí ni wọ́n dùn náà àwọn ọ̀gbẹ́ mọ́tò yẹn jáde mi ì látòrí anybody kí ló dé tẹ́bí ìyàwó rẹ ni kò wá sẹ́rù kì í ṣe torí ọmọ nìkan la fi kó wọn dànù lé àwa ara wa lọ́wọ́ nù ayé ni ọ fẹ́ràn rẹ ni tiwa ní pọ̀jù ẹlòmíì ọkàn gbé pé wọ́n ní ìyàwó yín máa dá bọ̀dá kínní lóhùn ọ̀tán kò mọ kínní ń bẹ láàrin òun àti bọ̀dá kínní ó sì torí ẹ̀ kọ́ lẹ̀ ìyàwó mi wá ṣépè ọbọ̀rọ̀ alẹ̀ ni ọlọ́mọdé ìyàwó yẹn ọbọ̀rọ̀ alẹ̀ ṣépè àmín. yóò bọ gbogbo ẹ̀sọ́ lẹ̀ lóru ni ọlọ́run ò rí ó ti dá mi rè o lágbájá ọkọ̀ mi lẹ̀ inú mi sì ń bàjẹ́ báyìí lórí nǹkan tí ń ṣe gbogbo tó ń bá lù kò ní yọ àwọn màláíkà ó pé àmín wọ́n bá ní tansin bíi mẹ́rin díẹ̀díẹ̀ ládìí pọ̀ wọ́n ra kan díẹ̀díẹ̀ ìmáàmù àdúgbò wọn ọlọ́wọ́n kẹ́hùn náà ara kan akùnká díẹ̀díẹ̀ owó rí onírin wọ́n gbà kan wọ́n bá yà wọ́n kọ̀ọ̀kan máa yọ táyà mẹ́rẹ̀ẹ̀rin táyà yín dá yọta ogun mọ́tò tán ìpè ìyàwó yẹn ni ẹlòmíì ọ̀rọ̀ náà lọ́mọ wà láyé ìpè ìyàwó ni torí ìyàwó yẹn ò ṣe jàǹbá ọkọ lọ́yàn jẹ àwọn méjèèjì la ní ìwọ agbọ́dọ̀ fẹ́rí jẹra wa ni yìí ṣe tílé wa ń dàrú ẹ bá dé kóòtù mọ kọkọ mi ọkọ mi èmi náà fẹ́ mọ́ kí ló dé àtò bọ́lọ̀ tí ní àtò ni fasolahatu. ìtàkùrẹ́ ọlọ́run ní obìnrin rere qanitatun. yóò máa tẹríba fọ́kọ ẹ̀ níjọ́ tóbi ní bá ti ń dúró lọ́kọ̀ ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wá ó jù mí lọ́mọ ilẹ̀ ju ẹlọ́mọdé ẹ̀mọ́ yẹn tó ń gbà ọlọ́run gbogbo ọmọ tó bá bí olè lálùbáríkà gbogbo yóò tó kọ̀ rẹ́ lè máa ṣe láyé ọba òfun ni bí n bá ń sọ̀rọ̀ òní sọ̀rọ̀ ọ dákẹ́ baba Ṣadé sọ́kàn yín ti balẹ̀ wàláhì èmi àti màmá tó bá jẹ́ pé mo bá jẹ̀bi màmá yín kọ́lọ́hún da kí n má jèrè ọmọ mi màmá ń sọ̀rọ̀ mo dẹ̀ dákẹ́ bọ̀ tó bá yẹ kí mi ò ṣẹ̀wọ̀n mi ò dẹ̀ jẹ̀bi ọlọ́run jẹ́ kí n jèrè gbogbo ọmọ tí mo bí fún yín gbogbo ọ̀rọ̀ tí màmá sọ yẹn irọ́ ni ó ti bínú tán ọkàn ẹ̀ ti balẹ̀ ọ wà rọra wọlé tọ̀ ọ sọ̀rọ̀ fún àmọ́ gbígbóná ń sọ ìwọ náà ń sọ ẹ̀ lè pẹ́ ẹ̀ lè last làfààfin ní ìwọ ìyàwó mi jẹ́ ń kì ọ́ nílọ. kùsílẹ̀ fúwa mi ní. ìwọ ìyàwó mi máa mójú kú o. tàṣàdìmí mawaddati. bọ́ọ̀ bá ti mójú kú òfin mi ọkọ rẹ tàṣàdìmí mawaddati ìfẹ́ rẹ ó gbilẹ̀ lọ́kàn mi ni. wàlẹ́ tàǹtìkì. wọ́n sì máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ mi ọkọ rẹ bá ń hó ọ̀ gbọ́dọ̀ hó rárá. olówó ò lè jẹ́rò gan kí wọ́n fà náà tún jẹ́rò gan bẹ́ẹ̀ mi ọkọ rẹ bá ń pariwo pé inú ilé yìí máa sọ fún ẹ pé èmi ni man of this house máa sọ fún ẹ pé mo fẹ́ ẹ ní ìwọ gbọ́dọ̀ dúró pé wá afẹ́ra wa ní àwa o àwọn ẹbí ọjọ́ pé olóhùn ọ̀fẹ́ ọmọ ọ̀tán ọ̀kẹ́rù ẹni o kò sọ́gbọ́n kọ́lá wọn tún fẹ́ kún sí ọ àbáwọn èèyàn wa Yorùbá kọ́ ni wọ́n fẹ́ kún sí ọ ọlọ́run ọkọ̀ ọmọ ṣebi tó o bá tún lọ wọn náà máa lójú tì
wọ́n ti ọbọ̀ tanu. ولا تنطقي في سوحتي حين أغضب. bọ́ọ̀bá lè tijú bọ́ọ̀bá lè gbọ́ kìlọ̀ tá a fà ń wí ni ìwọ ìyàwó mi bí n bá ń bínú má máa bínú bí n bá ń gbóná ìwọ máa tutù bí n bá ń hó ìwọ máa dákẹ́ bí n bá ń sọ̀rọ̀ ìwọ ò gbọ́dọ̀ gbìn. àfààní wíbẹ̀ wà líyìí ọlọ́run kan ní sọ bẹ́ẹ̀ fún ìyàwó ẹ̀ bọ́ọ̀bá ṣe bẹ́ẹ̀ ọmọ rẹ̀ dọmọ ọlọ́mọ. ولا ọmọ rẹ̀ dọmọ ọlọ́mọ. ìyàwó tí wọ́n fẹ́ wálé tóun burú tóun tí mọ̀ bóyá ọlọ́run gbàdúrà wọn ọmọ tó ń gbá bọ́ọ̀lù lánàá wọ́n fẹsẹ̀ kọ́ wọ́n wá lóun wẹ àwọn ọmọ ẹrù ẹlẹ́rù ọlọ́run wọn gbàdúrà yín sà. àmín. ọkùnrin wọn àwọn ni ọlọ́run wọn gbàdúrà rẹ sà. àmín. àbúrò mi kọ́nà bó tiẹ̀ tún gbà lọ́wọ́ mi padà bàbá délé ọ̀sá tiẹ̀ ná fún mi ná. ẹ rí yóò mọ̀ wá sọ fún ọmọ tí wọ́n kó fún pé ọmọ wẹ̀ sẹ́mi kó òun kó bímọ tọmọ bá wa ni mọ́mí nbí ẹsẹ̀ nbí báyìí ń dùn mí á ní àbẹ́rẹ́ ẹ̀ dàrú wọ́n á jẹ́rù yálà ya ẹ̀ ibẹ̀ gan ni yóò fi kankan gbó àníkílọ́kàn mi ní èbí tèmi èmi mo ní kí ya rẹ mọ́dún ó tọ́jú ẹ ọmọ rẹ ó dọmọ ọlọ́mọ àwọn tó bá rí fọ́mọ ẹ àní bóun ti lè wọ́ ọmọ nu wọn lè ṣe wàhálà kan fọmọ ọlọ́mọ kan o òun èbí tòun o ntòun lè wọ̀nù bí ọba bọ́ọ̀lẹ̀ bó tutù bá mú la ilaha illallah. Muhammad Rasulullah. ìwà ni ó tọ́jú ìtẹríba ni ó tọ́jú fasolahatu ìyàwó gidi. qanitatun. yóò tẹríba fọ́kọ ẹ̀. hafizatun. yóò sì tún máa ṣọ́ yóò máa protect. lil ghaibi. kọ̀kọ̀ tá a fi sí lọ́dọ̀. bima hafizallah. pẹ̀lú bọ́lọ́hún ti ní aṣọ ọlọ́run ṣeun bàbá mufasiru ń bẹ́ ń jòkó. Allahu hayatakum. bọ́lọ́hún ti ní aṣọ yóò máa sọ bẹ́ẹ̀. bí gbogbo owó ti jìyà lọ́dọ̀ ọlọ́run àwọn ọkùnrin àyìnlá àjẹ ọlọ́run bá sànù wọn lóko. bíyàwó ẹlòmíì ti dáa tó wà láàyè àwòta èmi ò ní tẹ́lẹ̀ wí o àwòta níbi àti sàgbákònù àmọ́rú nǹkan náà ní ti ń bẹ lára àwọn títa àwọn náà ní ti ń bẹ lára tí ìyàwó wa náà lóye bá àmọ́ kọjọ́ alójúmọ́ títa àwọn lánàá jùmọ́ báyìí àwọn náà ti á mọ̀ pé kẹ́ẹ̀tó bẹ́ẹ̀ bá gba sálárì yín kẹ́ẹ̀tó náà díẹ̀ sára ọmọ yín àwa lẹ́nu dọ̀jì sí ọba wa wo ẹ̀wù bọ́lọ̀ ń ṣe bùn ní àyà tó tọ́ba wa wo ẹ̀wù yẹ wà ọ̀rọ̀ túbọ̀ tó ní méjì kalẹ̀ báyìí àyà wọn ní ẹ̀ máa gbé báyìí. àwọn tá láwọn sọ̀rọ̀ nù à sọ fún bàbá yìí mọ́ àwọn wà pé aláìsí àláfà ẹ̀wù wa mọ́ wò yín irọ́ ni ọ̀yàn ọlọ́yàn ni ń wò. hafizatun lil ghaibi bima hafizallah. àti ẹ̀wà wo ayé awonú ayé awonú gbà àrí kékeré mọ́ àfi ńláńlá. la ilaha illallah. ẹnìkan lálàájì wọn ń fọn ni mo ní wọn tó ń fọn wọn ní wàláyì wọn ń fọn mo ní ìgbà tá a tún lò lọ́wọ́ yà àtúrí àfẹ́ kékeré mọ́ báyìí ńláńlá ni àfa ẹlòmíì lọ tán òpó náà mẹ́rin wàláyì àyà ò tí ì tán wọ́n ní wọ́n ń fọn wọ́n ní ẹ wo àtibọ̀tán ayé wọ́n ní wọ́n ń lọ ìlú òyìnbó kan lọ́ọ́ fọn ni wọ́n ti mọ̀ pé ṣé ń tẹ́ ẹlẹ́ràn júmọ́ nù nígbà bá sì ná gbogbo sálárì yìí tán sí rí méjèèjì òun á gbé lọ́dọ̀ ẹni ọlọ́run bá ní ọkàn gùn sí bí tá a bá yé dé ni ìyàwó tinú lé ń bẹ́ ń lé àfún kọ́bọ̀ o ẹni ọba sáyà gíga ń ta níláwà máa lọ kùtì ìdajì sálárì ọ̀ lọ tán lérí ẹja àtọ́tí òun náà wà á dẹ̀ kalẹ̀ báyìí lẹ́kítọ́rà àgbákò lẹ́kítọ́rà náà gbọ́dọ̀ rí àyà yìí àmọ́ tí àyà yìí fẹ́ dálẹ̀ láyé kéye wa bí lẹ́kítọ́rà bá rí àyà lásán yóò sì mọ̀ pé ó sí mẹ́gbàá tí wọ́n ṣe test ok jábíbà kan mẹ́ wòye tó bá kọ̀ rẹ́ níbẹ̀ kó máa ṣe ok come closer irọ́ ni kó rí dáadáa ni ọmọ tọ̀hún náà ti wò pé ṣé tó lọ fẹ́ wò nù àmọ́ gbọ́dọ̀ páàsì wájú wọ̀ lẹ́kítọ́rọ̀ wà arànjú títí láàyè nítorí àyà ẹ òbí abáyédè èsè tóbìnrin rẹ̀ ń náà yà ní ẹnu wọn bó ti ṣe sẹ́kùn bẹ́ẹ̀ náà fọwọ́ pa nǹkan rẹ̀ ọlọ́run fàlùbáríkà sí jù tó ń gbé lọ ọ̀tá lọ. hafizatun lil ghaibi bima hafizallah. ẹ̀yin tá a wá bá ẹ̀sìn ọgbà mi láyé hafizatun lil ghaibi bima hafizallah obìnrin rẹ̀ yóò máa sọ abẹ́ yóò sọ private party rẹ̀ bima hafizallah pẹ̀lú bọ́lá òun ti ní aṣọ tani wàá sọ mọ́ ọkùnrin wo ní sọ obìnrin wo ní sọ bóbìnrin tiẹ̀ sọ tó bá sọ ànígbà bọ́kùnrin sọ tó bá sọ ànígbà.
ó ti ṣe sọ bí àlàyé dé the end la wà yìí the end ńlá wà yìí níbi bàbá tí ń bọ́ mẹ́sùn ẹ̀gbọ́n ń kí àbúrò ẹ̀ mọ́lẹ̀ àti wà ń the end ayé ọkọ sì tan ìyàwó ẹ̀ lọ bí wọ́n sì gun okun ná wọn náà mọ̀ fi sọ́sẹ́ ń sì ń lówó òun náà sì ń bá wọn kékeré wọn mọ̀ bí ìyàwó òun lọ ìyàwó náà tan ọkọ ẹ̀ ó ti gbowó ti ta ọkọ ẹ̀ wọ́n wọlé wọn mọ̀ ọkọ ẹ̀ lọ yányán ó ní ẹ sá máa mú lọ nítorí owó àti dédì hẹ́ndì àwa àfa àjànkọ́ mọ́ra wọn babaláwo àdàmọ̀ mọ́ rárá òun náà ní irùngbọ̀n bíi tèmi ó sì wé láwà ní kándu babaláwo sì ni n bó la gbogbo ẹ ti wá jẹ́pọ̀ mọ́ra wọn ẹlòmíà torí pé òun fẹ́ dá ìjọ lẹ̀ kíjọ òun lè kún odidi èèyàn wọn ó sì rí mọ́nu lọ ilẹ̀ tó ti fẹ́ máa dájọ́ lẹ̀ kí ló dé sáyé ò ti wá dàrú ẹ̀sìn àgbàmíláyè wa ń béèrè pé kí ni máa fa kínú ilé ó bírèkì ọkọ àtìyàwó yàyà tókótó yà sọ díẹ̀ ká máa lọlé. ما سبب تفضيل الرجال على النساء èsè kí ló fa ọlá ìgbọ́kùnrin ga lórí obìnrin. بكمال العقل Saheed Balógun ntọ́fà tá a fi ní kọkùnrin ọjọ́ ga fóbìnrin òun ni pẹ̀lú làákàyè ọkùnrin tó pé làákàyè ọkùnrin pé. وحسن التدبير ọkùnrin a máa think ọkùnrin yóò jókòó yóò think. ومزيد القوة في الأعمال májọ ọmọ wọlé ẹ̀rí àti ìlékún ìlágbára láti ṣiṣẹ́ ọkùnrin labùn. ولذلك خصوا بالنبوة ìdí nu tó fi ṣe pé èyí tá a bá ṣàlẹ̀ sànú àwọn ànábì ọlọ́run ọkùnrin là á fi jà ànábì ọlọ́run kò sóbìnrin tọ́jà ànábì ọkùnrin lọ́lọ́run ṣe lànàbì. والإمامة ọkùnrin là á fi ṣàṣáájú ayélódíjú lóbìnrin fi ń já ṣáájú là ń gbọ́ kínní kan ń wá la wọ́n á pàṣẹ fún Nàìjíríà ayélódíjú ọkùnrin la ní ó wá pàṣẹ. وأما kódà bọ́lọ̀n bá sí ọtọ ọlọ́run ó ní olówó jọkọ rẹ lọ bí Hadija ti lówó jà ní Muhammad lọ. صلى الله عليه وسلم kò sí mùsùlùmí nínú họ́ọ̀lù yìí. صلى الله عليه وسلم Hadija lówó ọmọ ọlá ni ọdún mẹ́ẹ̀ẹ́dógún ló fi sàgbà ní Muhammad. nígbà tó fẹ́ ànábì tán bí ẹrú ní ṣe lẹ́yìn ànábì wọ́n lé ànábì owó ni máa ná. bí ẹ bá lọ fẹ́ ìyàwó kan láyé tá a wà yìí tí ìyàwó ni bá ọjáde yunifásitì ń bọ̀ jáde yunifásitì tán ọgbà PhD èèyàn wá fẹ́ ẹ̀ ń jẹ wọ́n ayíra ìlàlà ọlọ́run wá ní olówó tọ́ba lówó tọ́la mọ́tò sọ́kọ̀ ń dì í táwọn kan bá wá sọ fún pé ibi lójú kó sí ká lọ sí Lẹ́kì phase 2 wá wo ntọ́kọ̀ ẹ̀ ń dá lára kópa tó bá gbélé nìkan ló máa gbé lọ́la wàláì kò tí ì rí o yọjọ kan wọlé tọkọ ń bọ̀ ní tiẹ̀ kò kà wá ń bí ń bọ̀ ló ti ń bọ̀ yọkọ̀ wú ọmọ ra ọlọmọ fi má sì á lọkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ آمين yọkọ̀ wú ọmọ ra ọkọ pé kí ló dé wá báwo ló ṣe ń fà mí yẹn mi ní fà yẹ kí ni o ní irúpa fún yìí irúpa fún olóhùn rẹ wọ́n ti sọ bẹ́ẹ̀ olórí burúkú ọwọ́ ẹ mo gbé ẹ kó ònú gọ́tà mo gbé ẹ sókè mo bí ìdí ẹ tán ọ wá ń lọ sí Lẹ́kì ọ ń lọ gbé àwọn ọmọ ọkọ ní èmi wo látọ̀ lálọ́ gbọ́dọ̀ gbé mọ́tò yẹn jáde mọ́ ó mọ iye tí mo fi rà ní njẹ́ ó mọ iye tí mo fi clear ẹ̀ Règúndé ni wọ́n fi ní mẹ́fà nínú obìnrin ẹ̀ gbọ́dọ̀ fẹ́ wọn bẹ́ẹ̀ bá fẹ́ wọn ẹ̀ ní dà lábọ̀. látàǹkẹ́hà sittata minan nisa. mẹ́fà ń bẹ nínú obìnrin ẹ̀ gbọ́dọ̀ fẹ́ wọn bẹ́ẹ̀ bá fàyà lu àyà rẹ̀ àdánwò dé. fa innahunna a'zamul bala. ẹ̀sìn àgbàmíláyè mẹ́fà ni wọ́n nú obìnrin Sayyidina Ali ní mẹ́fà tiẹ̀ kọ́ ó ní ntòsí keje wọn ni Kanana ẹlẹ́keje wọn Kanana ni mẹ́fà kọ́ mẹ́fà bóbìnrin ti da tó ni kéèyàn máa bẹ lọ́rùn pé ẹ májèlé yẹ wà nínú mẹ́fà tí wọ́n wí o ó sì lè ti kó òun ní ọ̀dà jù tó bá yọ àfa tí ń bá rìn láàyè ọlọ́run bo mi ní rìn fa
Ọlọ́run bó omi mi nírìn La ilaha illallah. bó ti ga tó níbẹ̀ Ọlọ́run omi sì da Ọlọ́run ni mo yọrin kú omi tiẹ̀ òun dà má mo yọrin kú kọ̀ wá ní tètè ta yọ sá mọ̀dọ̀ àgbo ẹ̀bọ̀n náà pé ọ àti sìgìrà ti da tó ìrìn yìí náà ni. ẹlòmíì ò sì ní da òun ò da kò ní structure alájí tó bá sọ̀rọ̀ ẹ máa wá kí ni pé káì gẹ́lì wo ló sọ̀rọ̀ ní ti tó wọn fáì máa ń gbé báwo lára pé ohun lásán Ọlọ́run bá wọn ti. La ilaha illallah. ẹlòmíì ọ̀wà dá lójú kódà ní structure láàyè àmọ́ tó bá kẹ́yìn sí ti bá rìn lọ́wọ́ yìí ọkọ̀ọ̀kọ̀ máa tẹ̀lé ọgbẹ́ dákun ọmọ yìí ni mo fẹ́ pé nígbà tó wà pé ìyìn pé Ọlọ́run wá mú gbogbo ẹ̀ ó kó fún ẹnìkan ṣoṣo ọ̀dà ẹ̀ lọ́rọ̀ ọ̀dà ẹ̀ lóhùn ọ̀dà ẹ̀ rírí ọ̀dà ẹ̀ gbígbọ́ ọ̀dà ẹ̀ wíwò ọ̀dà ẹ̀ lílé. La ilaha illallah. ṣé ẹ máa ń sọ̀rọ̀ ọkùnrin dáa nísìnyí ẹ máa ń sọ̀rọ̀ ọkùnrin dáa bóyá ńgbà tí ọba yìí pé 1 million bóyá èmi ni wọ́n lọ pé 1 million lọ́hùn tẹ́ bá kan ọkùnrin mi tọ́ da àwọn obìnrin kan máa sọ pé kí ló dé ọmọ ìyá mi mo láìkí ọ̀bọ ẹ̀ ó ga what a handsome man àwọn obìnrin náà máa sọ wọn ò ní sọ lójú wa ni àmọ́ àwọn àlàwo ò ní sùúrù ni ọmọ wa wọ ọmọ yìí kí ló dé títí ọmọ ó sì fi gbọ́ pé òun là ń bá wí. mo fẹ́ wọ Shoprite ọmọ kan náà àwọn ọmọ poli àwọn náà sọ̀kalẹ̀ ọkọ̀ wọn ló gbé wọn wọ́n fẹ́ tóbi márùn àwọn ni salamu aleykum sa abito mi ẹ làlájú buhari musa mo ní èmi ni ẹ jọ kaba ya fọ́tò èmi èsì fẹ́ ké mọ́ yẹn ká má sọ pé yẹn ní gbéraga mo ní ọ̀dà ẹ bá mi yà wọ́n bá dúró mo dúró láàrin wọn bá mi ya fọ́tò wọ́n ń yà ọ̀kan wa bẹ tó tóbi nínú wọn ọkùnrin kan náà wà ń bọ̀ alájì ẹ jọ jẹ́ kí mi náà jàǹfààní ẹ jọ kí mi náà fẹ́ mo ní ọ̀ya mo bá dúró òun náà ya fọ́tò tọ ìwọ̀n àwọn Shoprite lọ́ba yìí torí ìní fẹ́ wo kìtàn bá ti rí mi kí yẹn púpọ̀ wọ́n mọ bá àwọn táfẹ́ kí mi mo kàn ń wọlé ìwọ̀n ń wọlé ẹlẹ́ lọ bọ́ọ̀yì tí wọ́n bọ̀ lẹ́mi wọ́n wá ń wo ọmọ tá a jẹ́ ní kí lọ́mọ yìí yí wọnú lé lọ yọ gbọ́n ẹ wo nǹkan. ẹ̀ẹ̀kan tí mo ti gbéyàwó mi lọ́bẹ̀ ń wọ̀ ya gbé lọ́mọ́ bá a ti débẹ̀ dé tá a tọ̀kalẹ̀ ni wọ́n bá ń bá mi ya fọ́tò àtàdé débà ìyàwó mi wá lóra yìí nígbà wá ya fọ́tò tán ṣé wọ́n ti máa bá ya fọ́tò tán mo ní èmi náà wá ní àbọ̀ lọ́hùn àgbà fọ́lọ́hùn ni máa jó tó Sunday bí ẹlẹ́kẹta mo ní àyà yà lọ Shoprite èmi ẹ máa lọ àlọ́ tiwa lọ́tọ̀ ni èmi àtàwọn ọmọ lọ tiwa lọ́tọ̀ ni ẹ máa lọ tí torí pé fọ́tò tó ti di tán bá mi yà tẹ́lẹ̀ ìsà ń bà mí tọ̀ ń fà mí mo ní pé bọ́lọ́run ló ṣe mí bẹ́ẹ̀ jẹ́ ń dúró ni ẹgbẹ́ wọn làwọn àfa kan tí wọ́n wọlé tí wọ́n bá wọn ya fọ́tò lákùnjẹ́ ń bá wọn yá o fọ́tò náà wọ́n yá èèyàn bíi 5 ní èèyàn bíi 3 ní ṣé wọ́n wà á tì wọ́n dànù ni. Ọlọ́run á máa ṣe bẹ́ẹ̀ àwọn ọkùnrin àtobìnrin ẹjọ́ wáwájú Ọlọ́run ọ̀tọ̀ọ̀tọ̀ ni àmọ́ tó fi lè ẹ̀sìn kò ní pé tọ́jú ilé rẹ̀ ńjọ́ tí ìyàwó bá ti bímọ fún wa ó ti di ká tọ́jú ẹ̀ káfẹ́ yín lọ́rùn bí ìyàwó bá ti lè bímọ fún ọ tọ́jú ẹ̀ nítorí bá ṣe àfikọ́ gbàgbé.